Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Hi everybody, my name is Yusuf. I'm ready to carry on my tradition. She's my sister, like I said. She's my big sister. She's a very good person. I love her so much. She's awesome. A great daughter. An amazing sister. Best person in my life right now. After my mom, obviously. I love her so much. She can be, sometimes a big sister. Like a big sister as well. I like to wish her. Wish her more success. I hope that's that. I'm sure the movie is alright. Pray that God will see some blessing. That God will see some blessing. Pray that God continues to help me for everyone that's not celebrating with God today. I say a big thank you to everybody from home, from abroad. Thank you. And God continues to make sure and He goes on so much. Bàbá ẹ̀ pẹ̀lú mi ọ̀rẹ́ ni wá tèmi àti bàbá ẹ̀ tájọ́ ń sun inú yàrá kan ní kékeré kó tó fẹ́ ìyá Kẹ́mi kó tó wá bí Kẹ́mi so ọmọ mi ni Kẹ́mi. Bàbá mi inú mi dùn fẹ́ láti ní ti music yìí particularly ó máa ń fún mi ní inspiration especially tí inú mi ò bá dùn tí bá ti ń gbórin báyìí gbogbo èèyàn tẹ̀ ti sọ mí but I'm happy to meet you today sir. Nínú fíìmù yìí ẹ mọ̀ pé wọ́n náà àwọn obìnrin ti gbàjọba báà lẹ ṣe fíìmù pẹ̀ pọ́ lóbìnrin gbàjọba. Bẹ́ẹ̀ tó bá lóbìnrin gbàjọba obìnrin ló bí wa kò sígbà tíjọba ò sí lọ́wọ́ obìnrin because ohun tóbìnrin bá fẹ́ ṣe lóbìnrin fẹ́ ṣe obìnrin dẹ̀ jẹ́ ọwọ́ tó wà lẹ́yìn aago obìnrin ọwọ́ tó wà lẹ́yìn aago ìyẹn làwọn olóyìnbó yìí sọ wípé behind every successful man there is always a woman kò sí bá ṣe lè kọ̀ obìnrin kúrò nínú ìgbésí ayé wa obìnrin ló bí wa obìnrin ni ìyàwó ta fẹ́ báwo ló ṣe possible fún èèyàn láti exist without obìnrin it's very very impossible ṣùgbọ́n bó tilẹ̀ wù kó rí ẹ̀yin ẹlẹ́gẹ́ ni wọ́n tó yẹ ká tọ́jú nǹkan àṣírí dẹ̀ ni wọ́n pàápàá fáwọn tó mọ̀ o. Gbogbo àwọn èèyàn tó ń lọ fún yín gan tó ń lọ fún music yín all over the world ẹ bá mi sọ àwọn kan fún àbí ẹ bá mi ṣàdúrà fún wọn. Àdúrà ti bá gbogbo àwọn tó nífẹ̀ẹ́ mi tẹ́lẹ̀ torí mo ní tó bá ti rí fọ́tò mi kò ṣàmì bó bá ń gbọ́rọ̀ mi kò ṣàmì bó bá wá ṣàmì àdúrà mi Àyìndé Adé ìwọ gangan ti ṣàdúrà fún ráẹ̀ o ìwọ gangan ti ṣàdúrà fún ráẹ̀ o. Thank you so much sir it's nice talking to you. This is K1 the ultimate. Keep listening and watching God TV. Pẹ̀lú àtìlẹ́yìn tó máa ń láyé ẹgbẹ́ ọgbọ́n pẹ̀lú àtìlẹ́yìn àti gbogbo àwọn olùkàkàṣe pátápátá bá ṣẹ̀ṣẹ̀ ìlú lẹ́yìn náà bá wọ̀ ẹ̀rọ àwọn ọkọ̀ olóyè gbogbo àwọn oníṣẹ́ ìpàdé ayé òde àìṣe in fact láti Yorùbá àjọba ẹ̀dùn àwọn Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. And how to subscribe? There's a circle here written Gua TV. Click on it, you see a subscribe button. Click on the subscribe button. That's so that if you have a big show coming up, any event, you can call us.